ẹ̀kọ́ pọ̀ nínú 7 door lẹ̀kùn méje tí Fẹ́mi Adebayo release ẹni tí ò bá wò kó lọ wò ó kẹ́kọ̀ọ́ ayé bó lọ sí ń lo ayé bó lọ sí lò bó lọ tí ń bọ̀ níbo lọ jà sí. jẹ́ sọ bí 3 sí 4 fún bẹ́ẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní go and find yourself. ọ lè má gba 500k níbi iṣẹ́ tó ń ṣe o tí ì bá sí ọ̀nà rẹ bó bá jẹ́ pológo ní ọ̀tọ̀ bá ti rógo lò àwẹ̀ ọwọ́ ayé wá pàtẹ́wọ́ fún yẹn ni wọ́n ní pàtẹ́wọ́ fún ọ. kábíyèsí ọba àlùwọ̀ ọlọ́njẹ́ wọn pẹ́ fún wa kò sẹ́ni tó mọ̀ wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n gbọ̀n wàrà wọn rí aráyé rí wọn. èèyàn mélòó ló dára wa láàfin Ọ̀yọ́ mọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ yàn ṣùgbọ́n gbà tọ́lọ́ ní pé kó wá wọn rí ìṣẹ̀dá wọn tẹ̀lé wọn aráyé ti dá wọn mọ̀ báwọn kọ́lọ́ ni wọn pẹ́ fún wa bọ́ba àlù lára ní ò bá gbà fún wa pé kò jọba ajẹ́ wípé òun àtìyàwó ẹ̀ nìkan ni wọ́n jọ ọmọ wóore wọn lókèrè. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òní pé bọ́lọ̀ máa sọ pé kọ́ rí jájẹ ìtọ́lọ́ bá fún ọ máa wẹ̀yìn o ẹni tó bá yẹ kọ́ sóore fún òun kọ́ ni ó san padà Ọlọ́run ni ó san kódà ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó máa ń san ẹ̀yìn ewu baba adélé odùlé tí kábíyèsí kọ́lé padà fún táwọn olóyè ìlú lára tó jọba bòmíì lọ tí wọ́n wo ó mọ̀ kọ́lé padà fún ọ nígbà tí kú dé tí wọ́n gbọ́ pàbọ̀ ó fi ẹ̀mí rẹ̀ lẹ̀ látara dáadáa tó bá lù lára ti ṣe. sọwárí ẹ̀kọ́ kẹta ó ní pé ìyàwó wa ẹlẹ́kùn ẹ̀sẹ̀ mẹ́dọ̀ ẹ má ti torí ìfẹ́ títí kẹfì against kádàrá wa ẹni Ọlọ́run bá ní yóò kànlẹ̀kùn 4 tọ́lọ̀ ní yóò kànlẹ̀kùn 3 tẹ́ ẹ bá ní dandan lẹ̀kùn tí nìkan ni yóò mọ̀ kàn èsùsù òborí rẹ o wà lẹ́kùn ní borí ogun wájẹ ìjà ọ̀tán lẹ̀kùn méje tí Fẹ́mi Adébáyọ̀ ń ṣe ó fi yé wa ó jẹ́ ká máa túmọ̀ ìyàtọ̀ tó ń bẹ láàrin obìnrin àti ìyàwó lè pé 4 ẹyọ kan lóbìnrin ẹni sọ wá rí obìnrin òun ni ó máa sáré wípé kò gbúdọ̀ bàjẹ́ fọ́kọ mi kódà kó máa rí ìbànújẹ́ kò ní jẹ́ kọ́kọ́ rí orí ìbànújẹ́ kó má rí ìdùnnú yóò máa sáré pé ojú ògùdọ̀ tọkọ mi kò gbúdọ̀ kú àmọ́ ìyàwó ń tiẹ̀ wọ́n máa claim right ni wọ́n máa claim right ẹ̀yin ẹ wo ìyàwó méje tí Fẹ́mi Adébáyọ̀ ní mélòó ló ti lẹ́yìn ìgbà tó gun dé mẹ́fẹ̀ẹ̀fà yòókù lọ pàtẹ́wọ́ lẹ́yìn àgbo ni èyí tó jẹ́ obìnrin rẹ nìkan ni ló lọ kó àwọn èèyàn rẹ wá kódà bí wọ́n ṣe ṣẹlẹ́yà kan náà elédè kan náà eníwà kan náà ó lọ kó àwọn èèyàn rẹ wá pé tọ́ lílọ lọ́kọ̀ mi ń lọ yìí o èsùsù ògùdọ̀ borí rẹ o kò tán wá bíra rẹ léèrè ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí lọ báyìí ìyàwó ni ọ́ nínú ilé ọkọ rẹ ni àbóbìnrin 7 door Fẹ́mi Adébáyọ̀ ẹ gbìyànjú o Ọlọ́run ní fi ń lẹ̀lẹ̀ ìwọ tó bá ti wò ìwọ náà lọ wò Alfa Jeje Agba ló kọ mi o. Salaam alaikum.